ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn mi o, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ẹ dẹ̀ kú ọjọ́ méjì mẹ́ta, ọ̀dẹ̀ òdùn bí. Teniola mà ti jáde sórí Saje tí ò lọ́gàá. Ṣé ẹ ti rí abẹ́ ẹ̀ tí ì rí? Ṣẹ́yìn náà ti wo sinimá yẹn abẹ́ ẹ̀ tí ì wò ó? Teniola ó ti wà lórí Saje tí ò lọ́gàá. Sinimá yìí dùn, ó dẹ̀ nítumọ̀. Ṣẹ́yìn wá ń retí apá kejì abẹ́ ẹ̀ retí apá kejì? Ẹ fẹ́ wo itú tí àwọn àgbà òṣèré pa nínú iṣẹ́ yẹn. Tẹ́ ẹ bá ń retí apá kejì Teniola tó wà lórí Saje tí ò lọ́gàá, like, comment, kẹ́ẹ̀dẹ̀ máa kọ sí comment section yìí pé we are waiting for part 2. Ìyẹn ló máa jẹ́ kí Saje fúnra rẹ̀ mọ̀ pé àwọn èèyàn mi wọ́n máa retí apá kejì. Ṣé ẹ mọ̀ pé àwọn ìyá yìí wọ́n ti jìyà fúnṣẹ́ tíátà yìí lọ́pọ̀lọpọ̀? Àsìkò tó yẹ kán gbádùn ẹ̀ náà rí náà. Ó yá, ẹ jẹ́ ká lọ bá wọn wò ó. Teniola ó ti ń show lórí Saje tí ò lọ́gàá TV lórí YouTube. Ṣé ẹ fẹ́ lọ wo iṣẹ́ tí Anike àmì ṣe? Anike àmì àti Michelle ọmọ kékeré yẹn, kẹ́ ẹ wo iṣẹ́ tí ọmọ yẹn ṣe. Ẹ máa like ẹ̀ gan. Ẹ̀yin náà ó yẹ sáré lọ bẹ̀ ní ìsìn kẹ́ lọ wò. Tẹ́ ẹ bá ti wò ó tán, ẹ máa padà bọ̀ ní abala comment section wa. Kẹ́ ẹ wá review ẹ̀ fún mi náà. Kẹ́ ẹ wá rate ẹ̀. Kí lẹ̀yin lè rate ẹ̀ sí? Báwo lẹ ṣe lè rate ẹ̀ sí? Sinimá yìí ẹ̀yin náà máa enjoy. Ẹ mọ̀ pé àkín fún yín níṣà. Lẹ́yìn ìtàgé ò ní sọ sinimá kan fún yín láì jẹ́ pé àwa náà wò ó, a dẹ̀ review ẹ̀ dáadáa kó tó di pa aṣọ. Teniola ṣe ń retí apá kejì àbẹ́ ìrètí apá kejì? Bẹ́ẹ̀ bá tí ì wo apá kìíní, ẹ máa lọ sórí Saje tí ò lọ́gàá báyìí. Kẹ́ ẹ lọ wò ó ń bẹ̀, ibẹ̀ ló ti ń show lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ ṣé gan nítorí pé ẹ ń tẹ̀lé ìkànnì yìí. Bí ènìyàn bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ kàn rí ìkànnì yìí, lẹ́yìn ìtàgé ibi láti ń ṣàtúpalẹ̀ sinimá Yorùbá fún wa. Ẹ má gbàgbé láti subscribe sí ibà kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell kẹ́ ẹ lè máa rí àwọn content wa bá a ṣe ń drop ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan èjèèjì. Títí ìgbà míì tá ò tún fi pàdé, èmi àti yín a ò ní ju ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.